ẹlẹ́ńbẹ̀ ó ṣe gbádùn ọ̀rọ̀ àgbà kó tó di pé àlejò mi àkọ́kọ́ àjọ fọ̀rọ̀wérọ̀ ẹ jẹ́ n kọ́kọ́ sọ̀rọ̀ nípa Orísun estate wa. Orísun estate wa kò sí rọ́ńbẹ̀ o nítorí pé òótọ́ ni a lè máa wá pariwo báyìí pé ẹ wá wo màláka bá Kolombe Òbésèré gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ń sọ tó ń jẹ́rìí sí wípé Orísun estate lóòótọ́ ni a ní ní Ṣìmáwá a ní ní Ifọ̀ a ní ní Ìbàdàn àwọn bòmíì náà tún sì ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó jẹ́ pé a ti ń ṣètò ilẹ̀ láwọn ọbẹ̀ náà àmọ́ àǹfààní ńlá ni ẹlòmíì agbélé mìrẹ́ǹtì mọ́tò tó ní tó bíi 3 4 ló ń bẹ̀ tí ò ronú àti kọ́lé kankan tó bá dọjọ́ sátidé àbẹ̀jọ́ sunday tẹ́ bá bẹ́lòmíì di fàájì 50,000 60 100 wọ́n ti ń ná rèé lórí pẹpẹ súùpù lórí nǹkan kan bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tó kójọ tó ń sọ pé serve them round wọ́n mà ní tí wọ́n dè mọ́bì kan o wọ́n ní tó dè mọ́bì kan àmọ́ wọn ò ní sọ fún ẹ o tọ́másì tirẹ̀ wọ́n máa sọ pé bàbá rere bàbá sà ìwọ náà kò dò nílé ara rẹ ó ṣe pàtàkì ẹ pé gbogbo àwọn nọ́mbà tá à ń ṣe lórí ìpolongo wa tá à ń ṣe wípé kẹdò nílé ẹ pa àwọn nọ́mbà yẹn tẹ bá ti pè wọ́n bẹ́ẹ̀ bá lè lọ ọ̀dọ̀ wọn kò ní tó fi ń ṣe ni àwọn ò wá sọ́dọ̀ yín wọ́n sì mú yín lọ bẹ̀ tẹ bá fẹ́ mọ̀ bí táwọn ọlẹ̀ yẹn wà ìyẹn ló ń pa Orísun estate èmi gan nílẹ̀ ń bẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ wa náà nílẹ̀ ń bẹ̀ Àbáṣà Kàndé Òbésèré ní ń bẹ̀ Ṣúlẹ̀ Àlàó Màláíkà náà ní ń bẹ̀ àti Aisha Abímbọ́lá òun náà ní ń bẹ̀ Ìyábọ̀ Òjó òun náà ní ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn olórin míì náà gbogbo ọ̀nà náà ti nílẹ̀ ní Orísun estate kẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wa o nítorí pé estate ti wá yí àrà ọ̀tọ̀ ní ẹrẹbẹntẹ ni yóò yàtọ̀ ọ̀tọ̀ níbi tí bọ́ngálò wà ọ̀tọ̀ níbi tí duplex ó wà ọ̀tọ̀ níbi tí shopping mall ó wà ibi gbàgede bí tẹ bá ti fẹ́ ṣe patí ọ̀tọ̀ níbi tíbẹ̀ ó wà kì í ṣe bí àdúgbò tẹ máa sùn tó jẹ́ pé ẹ̀ máa gbáriwo gbogbo ẹ̀ ó lọ bí ìgbà tí wọ́n wà ń lo èbó ni Ọlọ́run bó kẹ́yìn o tẹ́yìn náà máa gbé ìgbé àlàáfíà fún gbogbo yín o amen amen. a wà lọ sí ìlú Àbújá báyìí ìlú Àbújá tá à ń lọ yìí agbègbè kan wà kò jìnnà síbi tí Zuma Rock wà yẹn lọ bẹ́ẹ̀ lọ ọ̀dọ́mọdékùnrin kan wà ńbẹ̀ tó máa ń gbádùn ètò Èjì Òwúrọ̀ gbogbo ìgbà kódà òun gan ló máa ń kó àwọn èèyàn jọ ní gbogbo agbègbè yẹn pé ẹ wá ẹ jẹ́ ká wo ètò Èjì Òwúrọ̀ ẹ jẹ́ ká wo Orísun ká má gbàgbé ilé a jẹ́ pé Orísun náà máa ń wò tó máa fi mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè wa ń bì wọ́n dún wọ́n dẹ̀ máa ń dùn ni mo á sọ pé níjọ́ kan o yóò wá sékòó tó bá wá sékòó á jọ fọ̀rọ̀wérọ̀ lórí ètò Èjì Òwúrọ̀ ọ̀dọ́mọdékùnrin tún wá jẹ́ olórin gidi tó bá ń kọrin báyìí máa pé ipe èèyàn ló ń kọrin báyìí Àrẹ̀mọ Òṣùpá worldwide Àrẹ̀mọ Òṣùpá Àrẹ̀mọ Saheed Òṣùpá gangan ni wọn pe Àrẹ̀mọ tóun náà bá ń kọrin ẹ mọ̀ pé àbí Saheed Òṣùpá lélẹ́yìí ni o Àrẹ̀mọ Òṣùpá ẹ kú ojúmọ́ o ẹ kú bó sórí ètò Èjì Òwúrọ̀ o. aráyé o ẹ jíire ẹ̀yin ènìyàn ẹ jíire aráyé o ẹ jíire ẹ̀yin ènìyàn ẹ jíire lọ́jọ́ òní o ṣẹ̀rẹ̀ ni a jẹ́ àbí ṣẹ̀rẹ̀ ni ò jẹ́ ṣèbẹ́yìn la kó ribiribi ebólókun ẹran ọ̀gẹ̀dẹ̀ lẹ̀ ń jẹ ló tún fẹ́ tẹ́ fi wá mi wálé Túndé mi Rasaki mi kàn máa fowó wá mi wá ìyàndá ọláwù mi kàn máa fọlá wá torí Ifádùn ní èèyàn àtàtà dùn mọ́ a kì í mọ̀ èèyàn àtàtà ká má lóhun yìí nílé ló jẹ́ kí n mọ̀ Babájídé ọmọ morohun fólú Túndé mi Rasaki mi mo ti gbére mi dé ìbà fọ́lọ́run lókè Olódùmarè máa júbà fọ́lọ́run mi ọba tó ṣẹ̀dá mi ìbà Nábì Muhammad bàbá Fátímọ́tà ìbà wọn àfà mi o ìbà gbogbo pásítọ̀ lórígun àgbáyé ìbẹ̀yìn ìyá mi o ẹ̀yin lọ látàkà ọláràkà ọlátìkàkà rágbádá ẹ̀yin lọ lọmọ tí mo rí ọlọ́jà 16 olùyarun òkìkí igbó gìrìgìrì ń dáhùn ìdáǹdágìrì
ìdágìrì tí ń dọ́mọ lẹ́kùn àárí ṣe kọ́ńdú ẹ̀yìn lakọ ajá abojú mẹ́jọ abo ajá ò abojú mẹ́jọ akọ ajá abojú mẹ́rin abo ajá ò abojú mẹ́rin akọ ajá abojú mẹ́rin dínlógún abo ajá abojú mẹ́rin dínlógún. ẹ jẹ́ kó yẹ mí ò ra ìsáàkì ọmọ ọba rẹ̀ mọ́ sí dọ̀mpí ọmọ bàbá tó látò kúnbọ̀ mi ò ṣé mi dẹ̀ lálóyìn lóhùn tí ń kọyín. má ṣe bá mọ́mì mi pẹ̀lú dádì mi tí wọ́n bí mi sáyé. ìbẹ̀yìn olólùfẹ́ mi tá ń wò mí nílé ẹjọ́ yẹmi ò ìyànda o Túndé alóyìn lóhùn Rasaki ìyànda. Orísun náà ni torí lórí Orísun ṣóńṣà ni àwa wáyé ta ti ń dábí ẹdun ta ti ń rọ̀ bí òwe o ta ti ń gbóhùn sókè ní ṣojú ẹ̀dá ayé lọ́lọ́ Ọlọ́hun Orísun wa kò ní í ṣá o lọ́lá Ọlọ́hun Orísun wa kò ní í gbẹ. Kábíyèsí bàbá. Èdùmàrè Ọlọ́hun Orísun wa ò ní ṣá Orísun wa ò ní gbẹ Orísun wa yóò máa sun ni yóò máa sun ni kó máa sun o. Àrẹ̀mú Òṣùpá bóò ni o bóò ni gbogbo Àbújá lọ́hùn o. tọ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́hun Àbújá wà ní àlàáfíà. ẹ kọ́kọ́ sọ nípa àwọn èèyàn wa fún wa l'Àbújá náà bó ti ń gbádùn Orísun gbogbo ẹ̀ka tẹ̀kọ́ gbọ́. L'Àbújá wo ní nǹkan méjì táwọn wò ń bẹ̀ ju Orísun tẹlifíṣàn lọ because ọmọ àlè Yorùbá ni ó lé òun ó fi àṣà àti ìṣe òun sílẹ̀ òun ó lọ máa kọ́ àṣà aláṣà pàápàá jùlọ gbogbo àwọn ẹ̀gbọ́n wa tọ́lọ́ ń dá lọ́lá àwọn bàbá wa tọ́lọ́ ń gbà fún lọ́hùn-ún Orísun ni wọ́n yàn láàyò ni à ń wò ló fi jẹ́ kí àwa náà láǹfààní àti dérú àyè yìí lónìí ọpẹ́ ni fọ́lọ́run. ọpẹ́ ni fọ́lọ́run ọba o orin yìí pé à ń kọrin fújì àjẹbí ni àbí báwo ló ti bẹ̀rẹ̀ àbí torí Àrẹ̀mú Òṣùpá ọkàn pé mo kàn fẹ́ máa Òṣùpá yìí mo láìkí àbí bóò ni. Ọlọ́run lókè bá mi fọ́run kẹ́ ìyá tó bí mi Ọlọ́run lókè bá mi fọ́run kẹ́ màmá tó bí mi ọba Ọlọ́run lókè bá mi fọ́run kẹ́ ìyá tó bí mi Ọlọ́run lókè bá mi fọ́run kẹ́ ìyá tó bí mi ìyà jíyà púpọ̀ ńgbà tá wà ní kékeré Ọlọ́run lókè bá mi fọ́run kẹ́ ìyá tó bí mi màmá gbìyànjú nígbà tá wà nínú oyún o